nígbà tó wá gbé mi à ń bọ̀ ó yà ó gbé lómi mo fi ìpọ̀ ọ̀rẹ́ ẹ̀ lónìí nígbà tá a dé bí ọ̀rẹ́ ẹ̀ ti gba bí tiẹ̀ lọ àwọn mẹ́ta la wà nínú yàrá kí ló fẹ́ ṣẹlẹ̀. bébì ọ̀rẹ́ mi kẹ̀ ọ̀rẹ́ mi ò lẹ́mìí ẹ̀ ìwọ mọ̀ pé já ló ní ibú ni wo bébì jẹ́ ń sọ ọkàn fún ẹ èmi ìwọ àtòun ibi tá a máa sùn mọ́jú rí. ta ni. àlẹ́ mi àti ìwọ àtòun ibi tá a máa sùn rí thank you dear. kì í ṣe mí èmi ò ṣerú ẹ. ó ń ṣe kí ni wo tó bá kí n ṣerú ẹ ó ti yẹ owó mi ni màá ná the door is open you can go. kí máa lọ. yes ṣebí wọ́n ló sọ pé kì í ṣerú ẹ you can go. kí máa lọ. bẹ́ẹ̀ni. wá lé mi gbà yẹn. baby take it easy now. Oh, very good. O ṣẹ̀ṣẹ̀ ń sọ̀rọ̀ ni. Ṣé o mọ̀ pé gbogbo ayé táwọn ọba òkè ń jẹ ọwọ́ ọ̀rọ̀ àwọn tẹ́tí máa bá rè ọlọ́mọ. Baby. Oh, thank you, my darling. Má wojú nǹkan sí tiẹ̀ o. No problem. Thank you, ọmọ tó dáa. Ọmọ alálùbáríkà. Very good of you. Ṣẹ́gun kí ni tó dé mo ti ń ṣàkíyèsí ẹ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí o ó dàbí ẹni pé ò túraká bó ṣe máa ń túraká kí ni tó dé tó bá dé gan ni kò sọ fún mi. Mami tí n bá sọ pé kò sí nǹkan kan rọ ni mo ń pa nǹkan wà o mo rò pé ńgbà tí ọ̀rọ̀ bàbá jù ú ṣẹlẹ̀ níjọ́ sí mo fi tó yín létí. bẹ́ẹ̀ ṣé mo pé lẹ́yìn ìgbà yẹn ọmọkùnrin ti padà bá mi tí mo fún ní 1 million naira. lẹ́yìn ìgbà tó ti gba 2 million lọ́wọ́ ẹ. ọlọ́run bá ó kàn di jẹta nígbà tó ń rí ẹni náà ló tún dé kò dẹ̀ jọ mí lójú nítorí pé ẹni tó bí ọmọ yẹn lọ fún náà nígbà tó wà lójú ayé ẹ bó ṣe máa ń fi ọmọdé ẹ lu jìbìtì owó nìyẹn mo á wò máa sọ fún pé ọmọkùnrin orí bí ṣe wà yìí mi ò owó ńlẹ̀ńlẹ̀ gbogbo ohun tí mo ṣe mo kàn ṣe tọ́lọ́run bá ní mo rò pé ó yẹ kó o lè rorí àmì lítù tí mo fún ẹ kó fi sẹ́ta rẹ̀ ọ̀ mi ò ní owó kó wá owó ẹ̀ síwájú ọkọ̀ ṣe kó tó bá fẹ́ ṣe ló bá bẹ̀rẹ̀ ariwo yìí kí ni kan ìgbà wo ìkókó bá ṣe sùn òun má ṣẹ́rí kì í ṣe gbogbo ariwo tó ń pa ẹni problem mi bí kò ṣe wí pé ibi tí rúmọ̀ ẹ máa dé láti pọ̀ jù kò ṣe pé ó ń lágbára kankan tó fẹ́ sọ ọmọ báyà mẹ́rin ṣùgbọ́n ariwo yẹn gangan ni problem mi. ṣé o rí ọkọ mi ṣé o mọ̀ pé mi gan fún ara lára mi n tó bá ti lè jọ̀gẹ̀dẹ̀ lọ mi kì í jẹ́ á dáa ká gbé ọmọ fún ọlọ́mọ kó má bá tiẹ̀ lọ bébí ìyá ẹ̀ ṣàbí ó bímọ fún wọn náà. màámi kò rí bẹ́ẹ̀. kí ló ṣe rí. ẹ wo ibà ẹ àtọmọ tí ìyá ẹ bí àtọmọ tá à ń sọ yìí wọ́n ti di nǹkan kan ṣúná tó ṣe yín sìn ẹ dẹ̀ rí ọmọ tí kò bá rí ẹni tọ̀hún láyé ó máa yẹ àyàkúyà ni ìgbà tẹ́ tọ́ mi tí mo jẹ́ èèyàn inú yín dùn lémi lórí ariwo tí ẹ kékeré ni kò sí nǹkan kan tó máa ṣe ìgbésí ayé ọmọdé ló má ta sí mi. ẹ wo òkú ọ̀run gan a rí i pé wọ́n pàápàá náà ó gbìyànjú kò yẹ ká ru ẹrù ẹlẹ́kùn ká fatiwa dání jẹ́ kí ó máa bá tiẹ̀ lọ́gbọ́mọ fọlọ́mọ wo tèmi ní oro
lọ́wọ́n wọ ọlọ́run dọmọ sí o ẹ wà lá o. ọ̀gá. Yes. Manager. ẹ pẹ̀lẹ́ sà. Báwo ni? ẹ kà sàn. Ṣé o sí o? kó mọ̀ bá lè ní mo náà kan nínú staff wa sí yín. Yes. wípé owó yín ti dùn ó dẹ̀ lẹ́ máa rán òun sí mi ààrẹ jẹ́ àrómìíra director wa dẹ̀ ti ń complain mo fi ní kí n wá fúnra mi. Manager, nígbà tí màá sanwó síbí báyìí èló ni mo san? owó oṣù kan àmọ́ ó ti tún wá léjọ́ 4 sìn. Èmi tí mo sanwó oṣù kan ó jẹ́ kó ti yé pómi pọ̀ lámù nìyẹn. Okay, anyway kí lè ní ìtòṣù màá wá sanwó ọ̀sẹ̀ 2. abẹ́tàbẹ́ Thank you. àmọ́ tẹ́ ẹ bá rí i pé agbára yín ò ní lè ká ọ̀sẹ̀ 2 ẹ sanwó tíjọ́ 4 tẹ́ ẹ jẹ wáyìn ṣẹ́gbọ́ torí mi ò ní láìpẹ́ kí director wa kan wá embarrass yín. Yes of course. ṣe nínú wọn customer wa ń bí wọn gba mọ́tò ń di ẹ̀ ó wà náà gbà ń sin ta páàkì ẹ̀sìn owó ọjọ́ 2 dẹ̀ ló jẹ. Manager, ẹ má yẹ kí yẹn ṣẹlẹ̀ sí mi o. Ẹ má bẹ́ mi try yẹn rárá. Ẹ sọ fún director yín kó má bẹ́ mi dán yẹn wo ọmọ sọ lè mi o. Tẹ bá try ẹ pẹ̀lú mi ẹ ní like ara yín o. àwa náà lè like láti ṣerú ẹ̀ fún yín àmọ́ Inú mi adé tu gan. ẹ try láti sanwó. Ọ̀rẹ́ ló dá ká máa ṣe o. ẹ ṣe. Ọ̀rẹ́ bó ṣe rí nìyẹn o. èmi gan náà sọ bí àti pé òun ṣe yọ̀tọ̀ mi ò náwó ọjọ́ 100 bè ọjọ́ 200 níbo ni màdìmánà ti ń rówó yìí so ibi tó ti ń gbà rí gbogbo fọ́ọ̀nì gan ṣá o wá sọ fáwọn pàdé tiẹ̀. Ọ̀rẹ́ bí mo ṣe ń rówó yẹn gangan lórí yẹn o. Àfi bí mo kàn ṣe rí bọ̀bọ̀ tó ń sọ fún mi sìn pé bóun ṣe wà òun ò rẹ́dí láti san kọ́bọ̀ ó ní pẹ́ẹ́nì òun ò rẹ́dí láti san. kí ló ṣe ṣó ya wèrè ni. Kò yé mi o. ohun tó ń san náà ló yìí máa san reason tó dẹ̀ fi ń san yẹn òun náà ló yìí máa tún máa san má wọrí á san. Omi nẹ. mo lá san sẹ́. Báwo ni ọ̀rẹ́ jẹ́ oyé mi. ṣebí wọ́n ti jẹ́wọ́ fáwọn sìn àwa dẹ̀ ti mọ̀ díẹ̀ adẹ̀jọ́ ń ṣe kí ni àjọ náwó yìí ni Bẹ́ẹ̀ ni. ṣé wàá dẹ̀ gbọ́ tèmi. Mo wà pẹ̀lú ẹ. ó ṣe tèmi Olúwa. fìyẹn lẹ̀ mo mọ nǹkan tí màá ṣe á san sẹ́. Ikó máa san. a ní títí ọjọ́ kú ẹ̀ á san. kí ni problem yìí náà. Mr. Tyson ṣe bó ń ju pò ń jusẹ̀ ò ń jọwọ́ gbogbo agbára tó bá nífẹ̀ẹ́ kó máa fi wọ̀n mí sìn. ooo ṣé nǹkan tó ṣe kọ́ ilé ìwà bẹ́ẹ̀ mi nìyẹn ẹ ti pọ̀ tó ẹ jẹ́ kí nìkan ìyá ni mo rò pé wọlé ni. Over Mr. tó ń jábọ́ tó sọ̀rọ̀ di jam blocker pen aeroport rọ́bìlì kábà ń fẹ́ kó mọ̀ kankan gbogbo ìyàtọ̀ lórílẹ̀‐èdè ayé yìí 100 ni wàá jẹ́ 99 bẹ́ẹ̀ nísinsìnyí. Olúwa ewu gbogbo IBF commentary star rán ni ẹ jẹ́ bó wèrè ìgbà àbí kí ni náà. bàbá ìwọ̀n bí da ní kọ̀ọ̀kan sọmọ pé wo ṣẹ̀ṣẹ̀ ń jí àǹtí ẹ̀ máa ń mọ èèfún alẹ́ pọ̀ ni Olódùmarè gbọ́. Mr. agbọ́mọjú lọ́mọ mojú kí n tẹ̀sẹ̀ lórí ọmọ lọ́mọ gbọ́n mọ́ fọlọ́mọ náà. ọmọ wo àbórí yín ò pé ṣé kò sọ fún gbọ́n ìta mọ́. abọ́ ya wèrè mo rò kó ya wèrè ṣá. bàbá máa wọ ló ta wọn bọ kí ló ń dúró ṣe wò ó ẹ ká bó wèrè yìí jọ. a sọ̀rọ̀ ẹran tó níwo ìgbín yọjú sórí ìyá ẹ pé ṣá. orí ìyá tiẹ̀ pé ó fẹ́ bò mí ni olùdánimú ni ẹ jẹ́ ń bọ̀ náà àbúrò ṣùkú lẹ́nu èmi ló bá rí. jẹ́tò ní sùúrù dáa yàbàjá ẹ̀ ìsọlọ́fà. màá nù ẹ wà tẹ̀. Oh, you talk too much.
o understand mi sórí n fẹ́ fi eléyìí mo fi fa ilé tì mí sórí ìjọ tó bá tún try yẹ ẹ tí mo tún ká ẹ mọ́ lọ́nà báyìí má jẹ́ kó rí ìyá kó pè ní bàbá kan tí mo ń try sọ fún ẹ ní pé àgbàlagbìn ojú àgbàlagbà lọ má gba ojú ẹ ló ń jẹ bẹ́ẹ̀. all right ọjọ́ tẹ́ ẹ bá pàdé mi mo ní dúró kẹ́ attack me I will attack you first má dẹ̀ show you surprise. you talk too much. wo ace ó dà pọ̀ ló kẹ́sẹ̀ rí a ní bẹ́ẹ̀ jẹ́.